láṣíwájú ọba ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lórí ọba sọ yẹ káwọn ọba kan wà ń bẹ̀ yẹn kí a máa jẹ wọ́n látàrí wípé wọ́n gba láwàní. Tó bá ṣe pé kí títí tẹríba fún Emir ni nígbà tí àṣẹ ti wá látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì pé tó ẹ gbọ́dọ̀ gbà fún Emir kò sábúrú mẹ́ bá a láìfí ibi tí Elédùmarè dá yín sínú kì í ṣe pé kò sí lẹ́ǹfẹ́. mo kí yín ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin olólùfẹ́ gbé mi débẹ̀ mo kí gbogbo yín pátá. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa yìí èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Emir Ìlọrin pẹ̀lú gómìnà Kwara State àti ọba Jebba. Ẹ wò wọ́n tún pẹrẹpẹ ọ̀rọ̀ pé ó di dandan kí Aláàfin gbà táwọn olórí ọba tí ò sí àwọn ọba kankan tán lè sọ̀rọ̀ nípa ọba Jebba bí wọn ò ṣe fún wọn ní sálárì tán ní tí wọn ò bá ti lè wá máa tẹríba fún Emir Ìlọrin. Ẹ wò ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kí wá gbọ́ nǹkan tí dáàdi wa yìí èyí tí wọ́n sọ fún alára wọn. ṣàwó ọ̀sọ̀ lórí Jebba nítorí ọba ìjọba àbùkù ti ká Aláàfin yín ò ní sọ̀rọ̀ ń bẹ èmi ọmọ ń gọ ẹ̀yọ Ajísọ́lá ni mí ọmọ akẹ́lẹ́ ogun òkú Àlàkẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ ẹsẹ̀sẹ̀ ṣébì kan lè wà sátá Aláàfin ọmọ lọ tí ì ní ibà lọ tàbí tí ì ní tẹ̀lé lọ́yọ̀ọ́ mọ̀ ni ẹ dákun ṣé kí n kílèmù lu yín ni ètí ọ̀kọ̀ọ̀kọ̀ pọ́sibú nù ẹ kọ́kọ́ lọ́yọ̀ọ́ yín gùn bẹ́ẹ̀ bọ́kọ̀wọ́ kan àdán mi ó sì máa fi rọgì báyìí ni. Ṣé rí àwọn nǹkan kan tí ọ̀kọ̀ọ̀kọ̀ yà wọ́n èèyàn ni pé ẹ̀dá kan ò ní jí kó péré ẹ̀ lálábòsí ṣùgbọ́n alábòsí mara ẹ̀ bẹ́ẹ̀ ni alábòsí ọmọra ẹ̀ tó rògùn ò ní kùn kó nú ọmọ mọ̀nú. Àkọ́kọ́ ọmọ kọ́kọ́ kí yín fáwẹ̀ ọjọ́ bíi mélòó kan tẹ́ ẹ gbà ẹ̀yin blọ́gà tẹ́ ń takò Aláàfin lórí social media mo rí pé ẹ gbà àwẹ̀ fọjọ́ pípẹ́ torí pé ẹ̀rí ń tẹ́ gbé ṣùgbọ́n gbà tọ́lọ́run ó ṣiṣẹ́ ìyanu rẹ̀ Ọlọ́run pé káwọn nǹkan kan ó ṣẹlẹ̀ kẹ́ tó rí nǹkan gbé kí mo wá rí pé kíní yẹn àṣejù tí ń wọ̀ ọ́ bọ̀ torí pé kò yé yín mọ́ ó ti ń palàkà yín torí tí ọba máa palàkà yín ni Aláàfin lọ lu Jebba ní Kwara State nígbà tí wọ́n ń lọ wọ́n yàdọ̀ gómìnà Kwara State wọ́n ṣe ẹlẹ́mbẹ̀nsì àkọ́kọ́ rọrùn k'Aláàfin wọn máa lọ sí ìlú Jebba nígbà àwọn ti lè yàdọ̀ gómìnà kí wọ́n mọ̀ kọ́kọ́ sọ fún gómìnà pé ibi báyìí ni mò ń lọ. Lílọ tí wọ́n wá lọ yẹn kí lẹ ṣe rò pé wọ́n lọ create ọ̀tẹ̀ ńbẹ̀ kí lẹ ṣe rò wípé ó pọn dandan kí wọ́n ó take permission lọ́wọ́ Emir. Tẹ́ bá wá ní ó yẹ kán tèkẹ́ okay àwọn kan ló dùn mí fún ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kí n tó máa wọnú ọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ àwọn nǹkan kan tí ọ̀kọ̀ọ̀kọ̀ yé wa torójú tá a fi máa ń rí ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú tí wo fi wò ọ̀tọ̀ ojú tèmi náà fi wò ọ̀tọ̀ ni torí pé ebi ní ipa ní bákan náà ọ̀rọ̀ yìí dùn ní bákan kan náà. Emir of Ilorin olúwa mi ti lọ fi gbà kan kiri ìyẹn kábíyèsí Aláàfin nígbà tí bàbá débẹ̀ pẹ̀lú ọjọ́ orí bàbá yìí bàbá tẹ̀ fún láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ó ní tẹ́ sọ ẹ̀yin yìí náà ni o tọrọ ẹnu yóò máa dún kàrà yóò máa dún koro ni Elédùmarè ló kúkú pa Aláàfin Ọ̀yọ́ ló pè ní kúlọ ìlì ṣé kúlọ ìlì ni àbí Ọlọ́run ló pè lépo rọ̀bì fún yín ẹ máa fi tajà lọ àbí àbá kàn mọ̀ pé n tẹ̀ ń jẹ lára Aláàfin torí pé ẹni tí ń jẹpo ẹni tí ń jata ẹni tí ń jẹyọ ẹni tí tó ń sọ̀rọ̀ ẹni láìda bó bá lálẹ́ òun tàn lè mọ́ láàárọ̀ bó bá sì láàárọ̀ kò ní lálẹ́ torí pé ẹni ọba dalẹ̀ dalẹ̀ ẹni ọba dalẹ̀ ò ní dalẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ pé ẹ̀ ń polongo rẹ̀ náà ẹ fi ń bọ́mọ ẹ fi ń bọ́yàwó ẹ fi ń rán ọmọ nílé ìwé ààyè kan nìyẹn lọ́tọ̀ àwa ò bá yín jà sí Elédùmarè ló ṣe á bẹ́ẹ̀ èmi mọ̀ pé njọ́ wọ́n ti gbé fìtílà kalẹ̀ bí èèyàn tán náà gbá lára rẹ̀ iná wọn ò ní dínkù ó ní tẹ́ ẹ sọ tọ́ Aláàfin wa gbéra etí ń dùn ọ̀pọ̀lọpọ̀ èmi mọ̀ etí ń dùn ọ̀pọ̀lọpọ̀ èmi mọ̀ ṣùgbọ́n ààyè ò tíì sí fún wa láti sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí láti jẹ́ pé ká ṣàlàyé ti mẹ́ńbẹ̀ fún yín bẹ́ẹ̀ ni nígbà tó bá tó àsìkò àti su fùrọ̀hálà èmi kàn mọ̀ pé ẹnu lẹ́sẹ̀ fi pàkúrẹ́ ijú ọ̀nà ní wọ́n pàjàkúta ọ̀la wọ́n pàjàkúta mọ̀ pé ẹnu ni ẹnu lẹ́sẹ̀ fi pàkúrẹ́ ijú ọ̀nà Aláàfin ti kádún lórí àlééfà o ń tẹ̀ iwájú ni o ẹ má fọkàn sí o àtẹ̀yìn tí wọ́n rán àtẹ̀yìn tẹ̀ ń jíṣẹ́ àtẹ̀yìn tí wọ́n rán látòkè
àtẹ̀yin tí wọ́n rán látàpá àyín àtẹ̀yin tí wọ́n rán látàpá àyín kálukú ọjàrà mọ́ ẹ máa jẹun àsìkò ọbẹ̀ yín ló jẹ́ yìí ẹ wo ẹ máa jẹ búrẹ́dì lọ wọ́n ń dín ẹyin lọ fún yín nígbà àwọn ọba ìdín yín tán ẹ ti jẹ búrẹ́dì dé jálẹ̀ bẹ́ẹ̀ bá wá jẹ dé sálẹ̀ tẹ́ jẹ tán tẹ́ jẹ yín sí ẹ ń bọ̀ wá jìyà yín lójú páálí tọ́ èmi ti yín tòótọ́ ẹ̀yin olóríire tẹ́ ẹ máa fẹ́ gbọ́rọ̀ gidi Aláàfin wa lọ sí Jebba Aláàfin lọ sà ó wọ́n ṣàpọ́nlé bàbá yìí wọ́n kí wọ́n yìn pọ́ìntì méjì evidence méjì làwọn kan proof àwọn kan tiẹ̀ ní àwọn ìgbìmọ̀ Ìlọrin wọ́n ní ọkọ̀ lẹ́tà ó yẹ wọ́n kọ lẹ́tà kò sí tó burú mbẹ̀ èmi ò rálẹ̀ ibù nù lẹ́tà tí wọ́n kọ kódà kò sí inú eré ibú fọmọ Yorùbá tó bá lọ́pọlọ gbogbo alámọ̀ ìṣòro tí Jebba àti Sàó tí wọ́n ń kojú látàrí wípé wọ́n pariwo wọ́n kílèmù pé ọmọ Yorùbá làwọn tó sì jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n ẹnìkan ló dùn mí fún ṣùgbọ́n kì í ṣẹni mo lè fún lésì lórí social media torí pé èèyàn mi ni òun náà ní ta lọ́lọ́hun òun náà ní ta lọ́lọ́hun ó jẹ́ nìkan tí mo máa kọ̀ka rẹ̀ tí mo máa fi wé bò ọ̀rọ̀ tó sọ ní wait ó ní ìtumọ̀ dáadáa ní láǹfààní àti play rẹ̀ ó ní ìtumọ̀ ṣùgbọ́n àgbékalẹ̀ rẹ̀ ọ̀rọ̀ torí pé mo rí pé ẹni tí máa fẹ́ràn àṣà àti ṣe torí pé oníṣẹ̀ṣe ni ó dẹ̀ fẹ́ràn àṣà tó jẹ́ mọ́ ti Yorùbá pàápàá jùlọ ó máa ń ṣe bíi pé ó fẹ́ràn Yorùbá so èmi wá rò pé tí ìgbésẹ̀ kan bá wáyé ní dáadáa lórí Yorùbá sí Yorùbá ó yẹ kó ní àgbékalẹ̀ tó dáa ju tó gbé kalẹ̀ ń lọ ṣùgbọ́n ọ̀rọ̀ èmi àti ta lọ́hùn yìí sọ̀rọ̀ orí social media bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọ́nàwọ́n ni torí pé tí n bá kọ̀ka rẹ̀ ní gbèpamọ́ ń fèwé bò wọn bó náà bá ṣe kọ̀ka mi yóò yí lásọ yóò fi sínú kólà now àwọn kan bẹ sẹ́rí kì í ṣe gbogbo ọ̀rọ̀ ńlẹ̀yàn máa ń fèsì sí gbogbo ọ̀rọ̀ ló lé sí àmọ́ kì í ṣe gbogbo àwọn kan bẹ pé ọ̀rọ̀ wọn ò ní ìdí èsì àti mọ̀ pé tí wọ́n jẹ ìní wọn ń wà èmi fẹ́ béèrè wọn ni pé dúró mọ̀mọ́ ti rí ẹ̀gbọ́n mi olójú dúdú mo ti rí wọn ti pẹ́ àbí sólójú dúdú ni ó kọ wọn àbólógun dúdú mo ti gbòòrò wọn ti pẹ́ àwọn ẹ̀gbọ́n mi ní pẹ̀tùmọ̀dù mo ti rán náà ti pẹ́ pé sí ò sí o gangan kó tó wá di pé wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ pé kódà wọ́n sọ̀rọ̀ gan láìpẹ́ pé Aláàfin dẹ̀dẹ̀ àwọn kìíní àwọn tí wọ́n àjọ yà Aláàfin tá a jọ dẹ now ibi tí mo fẹ́ lọ tó jójú lówó ọ̀rọ̀ rèé Aláàfin lọ rèé kí wọn àwọn kan ní àléébù bẹ̀ ni pé Aláàfin ò gbàṣẹ lọ́wọ́ Emir àwọn kan ní àṣejù bẹ̀ ni wípé Aláàfin ó trespass torí pé ó ti rìn ní interstate ó ti kúrò ní state ẹ̀ ó ti lọ sí state mi àwọn kan ní ọ̀rọ̀ tó sọ níbẹ̀ wípé Ọ̀yọ́ ló ní Jebba ló ní Ọ̀yọ́ tí ń bí àwọn kan nínú àwọn kan ní aláwọn sáà ti sọ níṣẹ́ wípé yóò sá mọ̀ tẹ́kì ni ògo ni f'Elédùmarè ọba akọ́dá ayé ọba àṣẹ̀dá ayé ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnà náà ìlẹ́yọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ tẹ́ bá gbà wípé b'Aláàfin ṣe lọ ó trespass ìwọ gangan fúnra rẹ tó kì í sọba ṣé tó o bá ní ọmọ ìyá ní north ò gbọ́dọ̀ wá lọ mọ́ tó o bá ní ọmọ bàbá tàbí o bá lọ́rẹ̀ẹ́ tàbí o bá ní ojúlówó èèyàn kan tó ṣe pàtàkì sí ẹ ṣó o gbọ́dọ̀ wá lọ sílùú mi mọ́ kí wàá ní t'Aláàfin sọ tó di wàhálà àbí tẹ́sí rò pó pọn dandan s'Aláàfin ṣẹ̀ṣẹ̀ ń lọ fíṣítì ọba ní Kwara state ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tí ọba nídìí obìnrin ìjẹkùmólú obìnrin tó bá jẹkùmólú àjẹpẹ́kú pakọ̀ ní ilé wọn ni láìpẹ́ yìí tí n bá ka ìrìn Aláàfin láti ilẹ̀ yìí lọ sí Òòró tàbí lọ sí Ọ̀fà tàbí lọ sí Òmù-àrán tàbí lọ sí ìlú kan tá a kàn tòsí nìyí ó sì ní mọ̀dàkọ̀ òun téèyàn bá gba Ọ̀fà tó bá jáde tó fẹ́ kọjú sọ́nà Òòró ìlú téèyàn kàn mo ti gbàgbé rẹ̀ ṣùgbọ́n wọ́n rántí kó tó di pé wọ́n parí ètò ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ́ńbẹ́ t'Aláàfin ti lọ fíṣítì wọn gẹ́gẹ́ bí ọba alẹ̀ Yorùbá t'Aláàfin sì lọ fìfẹ́ hàn sí wọn nígbà t'Aláàfin sì ṣe débẹ̀ nínú dálọ́ọ̀gì tó kọ́mọ̀ f'Aláàfin láti máa fi béèrè fúnfẹ́ Yorùbá iná ni wípé
Ọ̀yọ́ ló ní Ọ̀fà, Ọ̀fà ló ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ló ní Òró, Òró ló ní Ọ̀yọ́, Ọ̀yọ́ ló ní Àjàṣẹ́, Àjàṣẹ́ mo fẹ́ rántí, àtàwọn ìlú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá a jọ mọ̀ wípé torí gbogbo wa gbà wípé ìdí kan ìnílẹ̀ Yorùbá níbi tífẹ̀ bá wà tí kì í bá ṣe ibi tá a ti fẹ́ ṣàbòsí tàbí tá a sáfẹ́ járawọ ẹnìkan fẹ́nìkan, gbogbo wa kọ́kọ́ mọ̀ ń gbà pé ìdí kan ilẹ̀ Yorùbá, àdẹ̀gbà pé Aláàfin ọba alẹ̀ Yorùbá ni. Gbogbo àwọn ọba tí sì ń dọ́dọ̀ wọn yìí náà ọba alẹ̀ Yorùbá ni wọn. Kí wàá ló burú jù nínú k'Aláàfin sọ pé Ọ̀yọ́ ló ní Jebba, Jebba ló ní Ọ̀yọ́, bá a láì fi. Àkọ́kọ́ ẹnìkan tọ́ka sí inú ọ̀rọ̀ rẹ̀, ọ̀rẹ́ mi ta lọ́lọ́run, ó ní ìtàn pé ọba ló ní kinní kan téèdé Dàhọ̀mì téèdé Jebba pé ńlá Aláàfin lọ proof lọ́hùn. Ó ṣe máa proof yẹn. Ó rí bẹ́ẹ̀ nígbà wáṣẹ̀. Gbogbo wa sì ti mọ̀ pé gbogbo nǹkan lákòókò yìí ó ti wà lọ́wọ́ gọ́fìmẹ̀ntì. Ó lójú ibi táṣe ọba dé. Ṣùgbọ́n àṣẹ gọ́fìmẹ̀ntì ò sọ pé kọ́ba kan má lọ fíṣítì ọba kan. Àṣẹ gọ́fìmẹ̀ntì ò sọ pé kọ́ba kan kó mọ́ appreciate ọba kejì ẹ̀. Kí ló dé? Bí ọba ní sọba ńlẹ̀ Yorùbá mọ́, ẹ ṣe kúkú jókòó gbìmọ̀ kẹ́ pa ọba run. Ká mọ̀ pé gómìnà náà ni ó mọ̀ pàṣẹ ìlú. Ká mọ̀ pé kò sí ti ń jọba mọ́. Èwo la kúkú ìjòyè tó sàn jẹnu mi ọ̀kálù lọ. Àwa yìí náà dẹ̀ ni àwa náà là ń fẹnu yẹpẹrẹ àwọn ọba ọ̀hún. Àwa náà là ń fẹnu járawọ̀ àwọn ọba ọ̀hún. Kí ló dé tó ṣe pé oyún ẹrú ní ìdẹjọ́ tí wọ́n fà ní dọ̀rìn? Lọ́wọ́ pé èèyàn mú máìkì báyìí ní tó ti mọ́ lánà kárátà rẹ̀ tó fi ákáṣìfù yìí lórí. Orí t'Aláàfin gbé wáyé yìí ni o, orí ariwo. Ẹ pàtẹ ikú ni ẹ̀yìn, ẹ pàtẹ ikú ni. Yóò sì lòjọba rẹ̀ torí kì í ṣagbára èèyàn, agbára ṣẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni ẹyọ kan tẹ̀mí kan mọ̀ tí mo máa fi kún ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ Aláàfin ni pé tó bá ṣe pé Aláàfin wá ó wá jíṣẹ́ f'Ọ̀yọ́ ni, tó bá ṣe pé Aláàfin wá jíṣẹ́ fúnlẹ̀ Yorùbá ni tí kì í ṣe mọ́ tara ẹni nìkan ló bá wá. Ó dá mi lójú pé gbogbo pé bẹ́ẹ̀ bá ṣe ń dìtẹ̀ rẹ̀ yóò mọ̀ ga sí ni, yóò mọ̀ dẹni gíga nu ayé ni tí kì í bá ti ṣe mọ́ tara ẹni. Àyàfi òdìjọ́ tó bá tó ní mọ́ tara ẹni nìkan torí ìfẹ́ tèmi nìkan ló ń bá fi ṣe gbogbo ohun tí ń ṣe. Ìjọ náà lẹ́ẹ̀tọ́ rí mu, ìjọ náà lẹ́ẹ̀tọ́ sọ̀rọ̀ tí ó tó ṣe mọ́ lára. If not, torí mo mọ̀ wípé ìtòsó ńlẹ̀kẹ̀tẹ̀ bọ́tì díẹ̀ ta lọ́sẹ̀ ní ọ̀rà tí ò jẹ́ rówó san. Kì í ṣe Aláàfin nìkan lọ́ba tí ń lọ kí ọba ẹgbẹ́ ẹ̀. Kì í ṣe Aláàfin nìkan lọ́ba tí ń sọ̀rọ̀ nípa ọba ẹgbẹ́ ẹ̀. Orí tó mú wáyé ni, ipò tọ́yọ̀ sí wà nù ayé ni. Àwa ti ẹ̀ dúpẹ́ ẹni ayé òjò ó gbádùn ó sàn jẹ́ ní ayé gbàgbé ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ń sọ pé Ọ̀yọ́ ò jẹ́ nǹkan, Ọ̀yọ́ ò tó nǹkan, Ọ̀yọ́ ò tó ń ti ń pera rẹ̀, ẹ̀ sì dákẹ́ ẹ máa wò kẹfìlẹ kẹjẹ kọyọ waste kẹkẹ wọ pé ṣe bọ yọ ni ọ̀rọ̀ tó sọ ní wéètì. Torí mo mọ̀ wípé ìtàláàfin Ọ̀yọ́ ń ṣe yìí ti ń di wàhálà fún yín. Táwọn ìlú míì bá ṣe ẹ lè mọ ríro. Kò sì sílùú tí ò nípọn, kò sílùú tí ò nípọn, kò sílùú tí ò wúwo. Ọ̀pọ̀lọpọ̀ wá ń wò pé ókè bóyá torí pé Aláàfin kò tí ì lọ rèé ṣàbẹ̀wò sí Ọ̀nìrìṣà, bóyá ní ń fa gbogbo ojú láì fi tọ́pọ̀lọpọ̀ fi ń wo tí ń bẹ ńlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ lọ mọ nǹkan dájú pé kódà kọ́ ọmọ ọjọ́ mọ primary school òun náà ní ti ń forí rẹ̀ rò àtúnṣe ń tẹ́ kò sí lọ́pọlọ. Ibi tẹ́ ẹ bá dẹ̀ rí nà dé ibẹ̀ lẹ́ẹ̀sọ́ dé, ibi tẹ́ ẹ bá mọ̀ mọ́ ibẹ̀ náà lẹ́ẹ̀rí mọ́, ibẹ̀ náà lẹ́ẹ̀sọ́ mọ́. Ṣùgbọ́n kòkó yìí lèmi rò pé ẹ kíran Yorùbá ó pera wọn, kí Yorùbá ó jà fún Yorùbá, kí Yorùbá ó fìfẹ́ hàn sí Yorùbá. Àmọ́ tí ẹ dúpẹ́ o, tó bá ṣe pé lílọ tí Aláàfin lọ Kwara State, tó bá ṣe pé lọ plead lọ́dọ̀ gọ́fìmẹ̀ntì Kwara State ni pé ẹ síjú àánú wo ọba Sàó, ẹ síjú àánú wo ọba Jebba, àbí sí àwọn yẹn ní ìsìn ká sọ pé wọn kì í sára wa. Mo dẹ̀ mọ̀ wípé táwọn yẹn ní ìsìn tí wọ́n bá ń padà kílèmù nọ́ọ̀tì tí wọ́n di ọba tí ń lo tọ̀bán, ẹ̀yìn náà lẹ́ẹ̀kọ̀kọ́ bu wọn. Àbẹ́ ẹ̀ mọ́ tẹ́ ń fojú Olúwo rí tí ìbá ṣe pé ṣe Ọlọ́run ju sí àáfàá lọ.
béèyàn bá wá wà náà tí bá ń jà fẹ́tọ̀ rẹ̀ tí ọ̀bá rẹ̀ ní gbèjà rẹ̀ tí ọ̀rẹ́ ní ṣàbẹ̀wò sí tí ọ̀rẹ́ ní yẹ̀wò ṣé kò ní sùn sẹ́mi rẹ̀ ò ní pín tó náà bá wá di ọba tó gbaláwà ní ẹ̀yìn náà lẹ́ẹ̀bọ̀ sórí social media ẹ sì wo ọdún tí wọ́n ti ń fi ìyá kò gbaláwà ní tí wọ́n ti fi ń jẹ́ inú mi dùn pé wà ní ọ̀rọ̀ ta lọ́lọ́run ó wà ní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi bàbá àpètúmọ̀dù kí ló dé ẹ lọ́rọ̀ ńjọ́ tí wàhálà ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ ti ń fa wàhálà lórí social media tí ó pa Aláàfin lẹ́sọdọ̀jà ẹ sọjọ́ tí kan nù yín jáde tó sọ̀rọ̀ ọba Jebba tó sọ̀rọ̀ ọba Sàó àìmọye ìgbà ni mo pè yín ṣàkíyèsí pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín láṣíwájú ọba ńlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lólórí ọba sọ yẹ káwọn ọba kan wà ńbẹ̀ yẹn kíyà máa jẹ wọ́n látàrí wípé wọ́n gbaláwà ní tó bá ṣe pé kí títí tẹríba fún Emir ni nígbà tí àṣẹ ti wá látọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì pé tó ẹ gbọ́dọ̀ gbà fún Emir kò sábúrú mẹ́ bá a láìfí ibi tí Elédùmarè dá yín sínú kìí ṣe pé kò sílẹ̀ ń fẹ́ mọ́ kìí ṣe pé kò sílẹ̀ lóṣogbo kìí ṣe pé kò sílẹ̀ lọ́yọ̀ kìí ṣe pé kò sílẹ̀ lókè Ògùn tó jẹ́ láàrin àwọn Yorùbá ẹgbẹ́ yín Elédùmarè ló fi àánú rẹ̀ ló fi dá yín síbẹ̀ yẹn kò sí ní tó burú nínú kẹ́ ẹ gbà fún Emir ìpè tó Emir ni mo gbà fún ṣùgbọ́n àléébù ńlá ni kí wọ́n gbé adé kalẹ̀ mùsùlùmí ni mí tòótọ́ torí kéèyàn dé adé kò pé kó mọ̀ sí Islam kéèyàn dé adé kò pé kó mọ̀ sí Islam ó dẹ̀ jẹ́ ní tí Yorùbá náà máa ń jẹ̀ràn kan rẹ̀ tá a máa ń jẹ̀ràn rẹ̀ àwa rí ọba kankan nílẹ̀ Yorùbá àtolórí ayé àtolórí ọ̀run àtolórí Yorùbá àtolórí igbá àtolórí àwo ọba mélòó ló ṣàbẹ̀wò sáwọn ọba yìí ọba mélòó ló dìde síṣòro wọn ọba mélòó ló pílìdì fún wọn táwọn náà tiẹ̀ fi gbà pé àwọn lọ́mọ ìyá àwọn níran àwọn lọ́mọ bàbá ẹnìkan tó tún wá lọ ọbẹ̀ lásán tí ò sì kì í ṣe bó ti sọ̀rọ̀ kan tó jáde bú o lẹ́yìn kó sọ̀rọ̀ fẹ́ pé Ọ̀yọ́ ló ní bí ibi náà ló ní Ọ̀yọ́ tó bá ṣe pé ntọ́kàn sọ ní gbólóhùn kan pé tó Ọ̀yọ́ ló ní gbogbo àhín o kí lè fẹ́ wí kì í ṣe kó sọ bẹ́ẹ̀ gbogbo yín dẹ̀ mọ̀ pé lines yẹn ṣùgbọ́n tí Yorùbá bá fẹ́ sọ irọ́ dòótọ́ ọmọ nípìn díẹ̀ wọ́n ti gbàgbé pé kò rọrùn láti sọ sálángá di kànga ta ni ó mú ta ni fẹ́ mú torí mo nígbàgbọ́ pé tó bá ṣe pọ̀ bá a lómi lórí rúrè àjò yìí ẹ lè mọ̀ sọ pẹ́ún níbẹ̀ orí tá Láàfin mú wáyé ni orí ariwo ni ẹ jára mọ́ ẹ mọ̀ pàǹso èmi ò ló kọ́ mi àti ìdílé mi èmi kàn ń fa àkókò yìí mo fi ń rọ ìjọba Kwara State tó lọ́n bá ní kí fídíò mi yọ láǹfààní àti dọ́dọ̀ wọn àti gbogbo ọ̀jọ̀gbọ́n tó wà ní Kwara State ẹ ṣètò àlàáfíà sípínlẹ̀ Kwara ẹ ṣètò àlàáfíà sípínlẹ̀ Kwara ọ̀rọ̀ Aláàfin ò ní nǹkan kan ṣe pẹ̀lú wàhálà tẹ̀fẹ́ fà yìí ẹ ṣètò tó yẹ ẹ pé ọba Sàó Your Excellency ẹ pé ọba Jebba ẹ kó wọn ẹ lọ ṣàtúnṣe láàrin àwọn àti Emir ẹ ṣàtúnṣe láàrin àwọn àti ẹ̀yin ìjọba ẹ ṣètò tó yẹ fún wọn a mọ̀ pé ìjọba lágbára ìjọba láṣẹ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tẹ́ ẹ̀jọ̀ yọ fúnra yín gẹ́gẹ́ bí wípé kálukú náà ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin ó dẹ̀ níbi tẹ́tọ́ kálukú dé ó níbi tẹ́tọ́ kálukú mọ́ ṣùgbọ́n àyà ò ní yàgbàdo lóko káwá gbàbèjì létí ńlé kò jọra wọn tó bá yẹ pé torí social media ni kò jọ wá lójú àti yèyé kowé àti yèyé dára àti yèyé kí tó ní yèyé àdàbà kálukú lè sọ tó bá wù torí pé orí social media la wà ní tí kálukú ó jẹ ní wá Elédùmarè ò ní já pàdé tí ó jẹ wá o ṣùgbọ́n ẹ mọ́ torí ń tẹ́ jẹ ẹ mọ́ tàràn Yorùbá lọ́pọ̀ ẹ mọ́ jà torí ń ta fẹ́ jẹ ẹ mọ́ jà tàràn Yorùbá lọ́pọ̀ Aláàfin ò bá lọ wípé bóyá òun lọ gbalẹ̀ ńbẹ̀ tàbí pé bóyá òun Aláàfin mọ bí táṣẹ wọn dé Aláàfin dẹ̀ mọ bí tágbára wọn dé ojú tá a fi pín yẹn kọ́ la fi ń pín ọbẹ̀ mọ́ gbogbo èèyàn ló ti mọ̀ kò sí nǹkan kan tó bá láìfí nínú yẹn
ṣùgbọ́n àwálé torí pójú baálẹ̀ fọ́ kápá ní pẹ̀lẹ́fọ̀ kápẹ́ ńgbà tó fún ti nítò abẹ́ local government yẹn lágbára rẹ̀ mọ́ I thank God alhamdulilayi tí a bá sọ pé abẹ́ local government yẹn ọba kọ̀ọ̀kan lágbára rẹ̀ mọ́ kì í ṣe Aláàfin nìkan wọ́n fún lófin bẹ́ẹ̀ gbogbo ọba ni gbogbo ọba ni gbogbo ọba ni tí wọ́n bá ní ọba kan irú bí wọ́n ṣe fún bàbá wa Àròsàwọ̀n bí wọ́n ṣe fún ẹ ní alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìsìn wọ́n lè torí rẹ̀ kan lọ kílèmù ọlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n lè torí rẹ̀ kan lọ kílèmù ọlẹ̀ lókè Ògùn ìpàṣẹ wọn láàrin lọ́balọ́ba ẹgbẹ́ wọn ni tí wọ́n bá ń bẹ nípàdé lọ́balọ́ba kálukú mọ bí tágbára rẹ̀ dé kálukú mọ bí tágbára rẹ̀ mọ Aláàfin mọ bí agbára rẹ̀ mọ Aláàfin mọ bí agbára rẹ̀ dé ṣùgbọ́n kò ní torí pàgbára rẹ̀ débì kan tàbí ibì kan lágbára rẹ̀ mọ àwọn tó bá jẹ́ tiẹ̀ tó bá jọ mọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ tó bá jọ mọ bàbá ẹ̀ kó mọ́ ṣàbẹ̀wò sí wọn ìrùpófin dèèyàn tàbí tó bá dọ̀hùn kọ́ wá jókòó bí olúndù àwọn kan lọ́yẹ kọ́kàn sì wúre kọ́ dẹ̀ padà Aláàfin ó sì wúre yọ padà kí ló dé wọ́n ń pò mágògò lẹ́nu wọ́n á sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ní òní wọ̀n tún ìwọ̀n sí bó ṣe mọ̀nà kálukú tún bọ́ ta o àwa ń bẹ ń lé o ààrẹ̀bì kan ọ̀yá àkókò tá a ráyè sí ẹ̀mọ̀ pèsè tí a ò fa àyè gbà wá àkókò tá a ráyè sí la fèsì sọ̀rọ̀ ọ̀ka lára pópó ọgbọ́n ọ̀ka jẹrò kú mọ̀ ọ̀ka wọ́rọ̀gùn àga wọn kú àṣeyọrí mo kí gbogbo ọba aládé nílẹ̀ kóòtù òjíire gbogbo bíkíbi tátẹ́gùn ètò ìtí bá ń fẹ́ dé ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta lápá abẹ́hùn ó kọ́ mi ò yípadà Ọláwọlá Mọ̀rúfù Abíọ́lá náà ni ojú àjà ń bàdàn Ọ̀yọ́ ọmọ Láàfin òtún pàtàkì mọ́dé ọmọ Àtìbà àwọn aláàmọ̀wá ẹ̀yìn náà láàmọ̀ bá nǹkan ò ní ṣe yín kò ní sọmọ fún yín àwọn ajínigbé ò ní jí yín gbé béèrè owó àní bọ́wọ́ lọ́wọ́ àní bọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ ńjọ́ ebi ń palẹ̀ àní sínú ijó ebi pọ̀nà gbogbo wa ò ní rìn lọ́nà ọ̀dà sẹ́ńtẹ̀dùn ọ̀rẹ́ ti jáde àṣẹ ti mọ̀ ẹ mọ ògbó tó jọ méjì jọ mẹ́ta yẹn olólùfẹ́ mi pé wọ́n ń sa àwọn èèyàn sáà ń táàgì mi alábòsí ni ọ sọ̀rọ̀ lórí. But they can easily publish Oba Igbetumodu that went to jail for fraud. Máa rò pọ̀rọ̀ kan fìmí lẹ́nu láti sọ no ọ̀rọ̀ òfin mi lẹ́nu láti sọ bóyá torí pọ́ jẹ́ lómi no kọ̀ọ̀kan mi kì í ṣe dádì mi tó bá dẹ̀ jẹ́ dádì mi kì í ṣe mi gangan tó bá dẹ̀ jẹ́ mi gangan kádàrá ni. So now Alafin was arrested for drug as United Kingdom in 1998. máa elaborate ọ̀rọ̀ 1998 àti drug case yẹn dáadáa lálẹ́ yìí o ẹ máa ríran o. The information is on BBC. This is the reason why I attached the 1998 publications. It was Onirisha Sijuade intervention that saved Alafin, but we can see what Alafin used to pay Onirisha Sijuade back by reprogramming your future generations against Ife. Onirisha Sijuade was also 80 years older than Baba Alafin. When you have Igbe in your furrow and you are pointing out to someone else's furrow with Igbe, don't be upset when other people show your own furrow with Igbe as well. Òmìnira ọmọ Oòduà. Ẹ ti rí pé orú ọ̀dà mi mọ̀ dá o kì í pọ̀ jù ẹ̀sán sì mọ́ pọ̀ jù ńgbà míì. Now Yorùbá tòótọ́ òun ní ó parí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rọ apẹ̀tù ìlú Ìpẹ̀tùmodù ọba Gbẹ́ngà Joseph Olóyèdé lóyè nítorí jìbìtì tí kábíyèsí lù l'Amẹ́ríkà. Akékaka TV òun ní Awíkóńkó TV alọ́balẹ́wọ̀n báwo ni. So tí n bá ti yín tí wọ́n ti mọ̀ pé ó nídìí o how market abóramáwẹ̀. Ọ̀ṣun government sacks Apẹ̀tùmodù of Ìpẹ̀tùmodù. The Ọ̀ṣun state government has deposed the Apẹ̀tùmodù of Ìpẹ̀tùmodù in Ife North local government area of the state. Ọba Gbẹ́ngà Joseph Olóyèdé with immediate effect. Lo and behold, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò declare vacant Apẹ̀tùmodù stool vacant rárá o wọ́n dẹ̀rọ Apẹ̀tùmodù lóyè. Now punch lélẹ́yìí. So this happened. Bracket 166 reviews drug kingpins arrest by NDLEA demise of Alafin Adeyemi others. Mọ̀nbọ̀ n ò tí ì dé o. Now gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sàkì
apẹtùmọdù tìlú ìpẹtùmọdù no ká tó wá wo ọ̀rọ̀ ta láàfin gan sánsan. Now ẹgbẹ́ àtẹ̀jáde tó jáde láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, Jade Monarch is still apẹtùmọdù, we haven't deposed him, Ọ̀ṣun government. So bẹ́ẹ̀ bá fẹ́ ra àràbù ẹ wúrà dáadáa o, torí pé ìjà tẹ́ bá ní lọ́kàn pé fẹ́ jà ẹ make sure pé ẹ jà káyé ó dẹ̀ rí pé lóòótọ́ lẹ jà á. Èmi ò ra àràbù rí, reality lèmi ń sọ, ìtàn ni mo dẹ̀ ń wú jáde, ìǹdẹ̀ tí ìwú jáde mo ẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Gbogbo eléyìí tá a ṣe tẹ́lẹ̀ yín ìfáàrà lásán ni. Are you getting me? Now published by Olamilekan Adigun, April 28, 2026. Àtẹ̀jáde say the Osun State government has denied deposing the apẹtùmọdù of Ìpẹtùmọdù in Ife North local government area of the state. Ọba Gbénga Joseph Olóyèdé. A statement by the permanent secretary, Ministry of Local Government and Chieftaincy Affairs, Olufemi Ogundun, said reports that the monarch had been deposed were fake. Osun Defender reports that Oloyede, a dual citizen of Nigeria and the United States, was sentenced by U.S. District Judge Christopher A. Boyko for 4 years in prison on August 26, 2025. He was convicted of leading a conspiracy to exploit COVID-19 emergency loan programs intended to support struggling small businesses. According to the U.S. Attorney's Office for the Northern District of Ohio, the deposed monarch forfeited his Medina, Ohio home, purchased with proceeds of the scheme, and an additional $96,000 traced to the fraud. He was also ordered to serve 3 years of supervised release and pay $408,543 in restitution. Two ruling houses in Ìpẹtùmọdù and the kingmakers in the town had asked Governor Ademola Adeleke to declare the sole vacant and initiate the process of the appointment. I was there nígbà tó ń ṣe meeting, mo dẹ̀ gbé àgbájáde meeting ọ̀hún jáde sórí social media. Now, however, the statement by Ogundun noted that at the appropriate time, the general public and indigenes of Ìpẹtùmọdù will be informed of the action of the government on the issue. He said, and I quote, "The attention of the Osun State government has been drawn to a fake press release in circulation on the purported deposition of the apẹtùmọdù of Ìpẹtùmọdù. The press release did not emanate from the Ministry of Information and Public Enlightenment or the Ministry of Local Government and Chieftaincy Affairs, and members of the general public, and particularly indigenes of Ìpẹtùmọdù, are advised to disregard the fake viral story. The state government has had useful and meaningful consultation and dialogue with stakeholders of Ìpẹtùmọdù, and steps are being taken in line with the rule of law, which is the cornerstone of the present administration in the state. At the appropriate time, the general public and indigenes of Ìpẹtùmọdù will be informed of the action of government on the issue through the appropriate channel of communication," the statement read. And to God be the glory. Tá máa ń sọ̀rọ̀ nípa stakeholder ní Ìpẹtùmọdù, a jẹ́ pé èmi náà jẹ́ kan bẹ́ẹ̀. The outcome of the meeting kì í ṣe láti tètè install ọba míì. Àbájáde ẹ̀ ni wípé kí wọ́n declare stool open. For now, àti ìsọ̀rọ̀ nípa àjọba tuntun àbá àjọba tuntun. Now, mo rí i pé tí ọ̀rọ̀ bá ti ṣe bí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, ibi tí àwọn Ọ̀yọ́ máa lọ ni ọ̀rọ̀ Àpẹtùmọdù, ọ̀rọ̀ Àpẹtùmọdù, ọ̀rọ̀ Àpẹtùmọdù, ọ̀rọ̀ Àpẹtùmọdù, ọ̀rọ̀ Àpẹtùmọdù. Mo wá wò pé lóòótọ́ ntí ọ̀dà olóko méjì kò dáa ní jẹ́, ṣùgbọ́n tá a bá wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọba yìí ni wọ́n fẹ̀sùn kàn wípé ìwà ìlọ́nilọ́wọ́gbà ń bẹ lọ́wọ́ wọn. Àwa náà mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ara àwọn tó jẹ́ pé obìnrin ni wọ́n bèèsì lé lórí. Àwọn obìnrin wọ́n ń lu jìbìtì, àwọn ará Amẹ́ríkà tó fẹ́ fọ́ba, ará London tó fẹ́ fọ́ba, ará Canada tó fẹ́ fọ́ba, àwọn gbogbo wọn ni wọ́n ń kó sọ́wọ́. Oríṣiríṣi cases wọ́n gbé wá síwájú wa, bóyá kò lẹ́sẹ̀ ńlẹ̀ dáadáa tàbá owó pé ńgbà tọ́rọ̀ dùn láàrin yín ni ọwọ́ kan wọ́, ńgbà tọ́rọ̀ dùn láàrin yín lẹ́ẹ̀ change báàgì, lẹ́ẹ̀ change owó, lẹ́ẹ̀ change gold láàrin ara yín.
ẹ lọ mọ ràn ọ̀pọ̀lọpọ̀. Now ọ̀rọ̀ ti COVID-19 tí a pé tumudu well kọ́lọ̀ wọn má jẹ́ kórí ọ̀tá kò yan ni òye tó yé àwa ni wípé majority ọmọ Nàìjíríà especially Yorùbá afẹ́ràn àràbù and again etí wa kì í ṣí sílẹ̀ fún àlàyé ọ̀rọ̀ tàbí òdìkejì ọ̀rọ̀ well according to àlàyé ń tó ṣẹlẹ̀ a dẹ̀ ti ṣe láìmọye gbà ṣùgbọ́n briefly náà ni màá yan. Ṣé lóòótọ́ ni ọba Apẹ̀tùmọ̀dù kówó jẹ ǹtẹ́ ó ṣókùnkùn sí èèyàn ọ̀hún sọ́lọ́run ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé bọ́ ọba so onídùúró fún èèyàn bí wọn ò bá rà wọn tó jẹ ọ́ lówó tó yáwó tàbá àwọn tó so ń dúró fún ìwọ gangan ni wọn ò mú dípò wọn. Òṣó ń dúró fún èèyàn ń kóòtù bẹ́ẹ̀ tán òṣó ń dúró fún bá jọ̀pù bail ìwọ ni wọ́n arrest ọba àyàn yáwó òṣó ń dúró èèyàn ọ̀ṣẹ̀ ọba àwọn ṣe gàrántọ̀ níbi owó yíyá gbóǹtọ̀ ọba dáwó padà ìwọ ni wọ́n mú kọ́ wá dáwó padà. Iléeṣẹ́ tí ọba Apẹ̀tùmọ̀dù ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà iléeṣẹ́ tó ń rí sí owó orí ni tó ń rí sí tax nígbà yẹn san tax nígbà yẹn gba tax. Ok nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ kò síbi tí wọn ò ti ṣe palliative kò síbi tí wọn ò ti ṣe owó ìrànwọ́ fáwọn èèyàn. Nàìjíríà náà ṣe tiẹ̀ majority àwọn tó gbà ní Nàìjíríà ń ò rí kankan àwọn lẹ́nu àwọn tí mo dámọ̀ ń ò rí kankan nu wọn tó dá padà tó sanwó ọ̀hún padà. So oríṣi méjì ní ti Amẹ́ríkà ó dá o àwọn èèyàn kan náà ń bẹ tó jẹ́ pé wọ́n kàn wà lábúrọ̀dù ni òye ìwé wọn kò kún tó wọn nímọ̀ wọn lóye dáadáa nípa nǹkan. Majority wa bá a bá lọ báǹkì tá a bá lè fíìlì nǹkan á sọ fáwọn èèyàn kan tó bá wà nítòsí kí wọ́n bá a fíìlì ẹ̀ òkè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe àfẹ́gbà láńsẹ̀sì ni àfẹ́ṣe CAC ni gbogbo ẹ̀kọ́ ni òye rẹ̀ yé wa lásìpìlẹ̀ tá a ní nídìí ẹnìkan láti tọ́ wa sọ́nà ntọ́ba Apẹ̀tùmọ̀dù ṣe nu. Dé jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba ọ̀dọ́ wọn láti gba palliative láti gba owó COVID-19 yẹn ṣùgbọ́n gbà tọrọ di pé kí wọ́n dá padà àwọn èèyàn yẹn refuse láti dá padà. Ọmọ Nàìjíríà dẹ̀ ni wọ́n gbogbo àná la mọ̀ pé ó ń jìbìtì lọ́pọ̀ jù ní ọmọ Nàìjíríà aláyàsán lọ́pọ̀ ní ọmọ Nàìjíríà kan yáwó kan má fẹ́ dá padà mọ́. So àìdá padà orúkọ iléeṣẹ́ yẹn ló wà lórí gbogbo owó tí wọ́n gbà because kálẹ̀ èèyàn gba owó tí wọ́n ní ọba Apẹ̀tùmọ̀dù gbà yẹn like $4 million ó yẹ ká wo rí lára wọn. Èmi rè kí Apẹ̀tù ń lé 10,000 naira ni wọ́n fún mi. So ẹni tó bá nírú owó bẹ́ẹ̀ lọ́wọ́ tó wá fún mi 10,000 naira ọmọ tó bá jẹ́ mi náà ni n kọ́kọ́ sọ pé ẹni ìlànà o ìgbàdógójì èrò wájà mo mọ̀ pé everybody manage life ẹ̀ ni. Apẹ̀tùmọ̀dù òṣìṣẹ́ ilé ayé ẹ̀ tí orí tèmi ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ listen sí side of his own stories. Majority àwọn tó yáwó ní tí wọ́n ṣe ní kóòtù ni pé wọ́n dúró takò wọ́n kò dẹ̀ sí nǹkan tí ilé ẹjọ́ ṣe ni pé ilé ẹjọ́ dorí gbogbo ẹ̀ lé wọn lórí. Now ọ̀rọ̀ eléyìí ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn àti pásítọ̀ tí wọ́n jọ arrest tí wọ́n jọ dájọ́ fún oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàrin wọn. Well ẹ má jẹ́ rìn jìnnà púpọ̀ kí n má bàa yà kúrò lórí tí mo bá wá gangan. Now tẹ bá wo title program mi mo wá ní ìkan second ẹni tí wọ́n mú fún jìbìtì COVID-19 wọn ò mú pé ó ń lu àwọn èèyàn jìbìtì káàkiri kì í ṣe pé ó ń disguise gẹ́gẹ́ bí obìnrin tó fi ń gbà àwọn èèyàn ṣùgbọ́n COVID-19 wọ́n gbowó COVID-19 ká sọ pé àwọn gangan náà ti ẹ̀ gbà lóòótọ́. Nígbà tí mo wá ṣèwádìí owó COVID-19 yìí mo rí i pé almost throughout the European countries lọ́pọ̀ náà ti arrest àwọn èèyàn bẹ́ẹ̀ kì í sọ ọmọ Nàìjíríà nìkan wọ́n arrest kì í ṣe ọba Apẹ̀tùmọ̀dù àti pásítọ̀ yẹn nìkan ni wọ́n arrest ní Nàìjíríà wọ́n arrest ọ̀pọ̀lọpọ̀ èèyàn but torí pé àwọn ló jẹ́ public figure tàbí torí ọ̀tẹ̀ tá a fẹ́ ṣe. And let me tell you this categorically problem tó wà nílẹ̀ yìí àwọn tí wọ́n pera wọn délé ọlọ́mọ ọba ní Apẹ̀tùmọ̀dù àwọn gangan náà expose ara wọn because ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láti April ọdún 2023 I was aware from that April láti ìgbà tó ti ṣẹlẹ̀ ni mo ti wà aware ṣùgbọ́n lórí burúkú ọmọ ìlú ni máa ń fẹ̀ dí ìlú ẹ̀ síta. I've said it times without number wọn ìjọba ń lé wa tábà sọ wípé mo ní interest ọba mi ìdẹ̀ ní candidate. Are you getting me? Now àwọn tí wọ́n ń polongo ara wọn síta aggressiveness wọn anxiety wọn ló jẹ́ kán sọ pé wọ́n ti declare stool open. Èmi dẹ̀ sọ kinní kan fún wọn wípé pẹ̀lú ìgbéraga àti ọ̀kánjúà olè ìwà ń wára wọn yóò fún wọn ní ó lè padà jẹ́ kí wọ́n jẹ̀bi bọ̀. So now that is lórí ọ̀rọ̀
tagbójúmọ́dù ìyẹn fún àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n rò wípé àwọn lè lu ọ̀rọ̀ agbójúmọ́dù láti against mi tó máa wá wíkì mi. Kò sí tó lè wíkì mi láyé lórí social media, kò sí nǹkan náà tó lè wíkì mi pátápátá. kí kárí ibi tèmi náà ti ń ṣe tuntun mẹ́lẹ́tò ibi ti Sisi Alágbo àtọkọ rẹ̀ tí wọ́n jọ gbé sórí ìtàkùn ayélujára ilé ìta ń jẹ lọ́wọ́ ní ìsìn nù Ọlọ́run lọ́mọ iye ìgbà tá a fi jẹ́ pàtó ń bọ̀ lọ́nà lórí ti Sisi Alágbo, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló ti tú o. then n tó lè ga jù ń bẹ̀ nu tó bá jẹ́ tọ̀dọ̀ mi lọ jáde eléyìí tí ọba hàn dáadáa sí ń tún wá padà sẹ́ǹdì ẹ̀ sí tàbí kí n sọ pé kẹ́ ẹ máa inbox mi kí n máa sẹ́ǹdì ẹ̀ sí fúnra lára mi. èèyàn làwọn tí wọ́n ń ṣe tí wọ́n fi ń gbowó àwọn tí ẹ̀ ń gbójú wọn ta gidi ni wọ́n tún ń ṣe nu mọ́tò kò síbi tí wọ́n ò ti ṣe. So kò sí nǹkan kan tó lè lé mi kó lórí social media tàbí tó lè bomi tútù sí mi lọ́kàn tó lè má jẹ́ kí n fi nǹkan tí mo fẹ́ ṣe. So mo kí káàbọ̀ padà lórí ọ̀rọ̀ ti lórí ọ̀rọ̀ ti Aláàfin. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ sẹ́yìn tó jẹ́ pé tá a bá mẹ́nu dé orí ẹ̀ mo máa ń fò tàbí kí n dápè mi ní dápè lónìí torí pé ọ̀rọ̀ dẹ̀ pọ̀ ń bẹ o bọ̀ díẹ̀ náà ni mo máa sọ. na díẹ̀ I go talk díẹ̀ tí n bá sọ náà yóò ti tó fún rẹ́kọ̀dù yín nígbà tẹ́ ẹ bá gbọ́ tán gan-an. now báwo ni wọ́n ṣe rescue Aláàfin? wọ́n detain wọn, àwọn mélòó wọ́n detain details kéèsì wọn ẹgbọ́n bí nìsín wọ́n mú wọn ní Gatwick ní Gatwick airport ní London. now nínú pépà kan tí wọ́n pè ní Today newspaper March 29 April to April 4 1998. Aláàfin ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin àti ọmọ rẹ̀ ọkùnrin ni wọ́n jọ lọ London. Stop ẹ̀. Today newspaper March 29 to April 4 1998. Drug trafficking case. How Alafin wriggled out. The denial of ownership. Because ohun tí wọ́n padà kọ́ wọn ni kí wọ́n sọ wípé àwọn tó làwọn lẹ́rù yẹn tàbí wọn ò mọ bó ṣe dénú ẹrù wọn. A wà proof ẹ̀ fún pé kò síbẹ̀ yóò ṣe ní báàgì tó dirù rẹ̀ nu ilé rẹ̀. O páàkì ẹrù ẹ, o páàkì aṣọ síbẹ̀. Gbogbo tó ní ìdí nínú báàgì lọ páàkì síbẹ̀. Wọ́n wá bá odidi báàgì 5 lọ́wọ́ yín. Ẹ wá fẹ́ sọ fún gbogbo ìlú pé ẹ̀yin kẹ́lùkọ́ lẹ ní gbogbo tí ń bẹ torí pé wọ́n rí gbòógì olóró ń bẹ. Mò ń bọ̀ jàre. So the denial of ownership of the hand luggage in which hard drugs were discovered last Monday night by British narcotic agents saved the Alafin of Oyo from the ongoing prosecution at a London court. British agents acting on a tip-off from Lagos last Monday evening discovered large quantities of cocaine and heroin in 4 pieces of hand luggage belonging to the traveling party of Oba Lamidi Adeyemi, the Alafin of Oyo. Dependable sources told Today that contrary to the widely held impression that the over 12 kilos of hard oògùn olóró were discovered in checked-in luggages, they were in fact discovered in hand luggages carried by people accompanying the respected monarch on his London trip. How do you now deny that? Bẹ́yìn kọ́ lẹni tí ń bẹnu ẹ̀ yóò bá lẹ́ni tá a bá pa lọ́wọ́ ẹ̀ lọ́ fapájá ẹ̀ ń lẹ́rú lọ́ lẹ́rù ẹ̀ ń lẹ́rù lọ́ lẹ́rù. Mbó la ṣe wá débì kan tẹ́ ń lẹ́rù ó wà sọ pé nǹkan ló ń lẹ́rù mọ́ tẹ́ ń tọ́ lẹ́rù ó sọ pé ẹrú kìí ṣe tó mọ́ kò rí bẹ́ẹ̀ náà. Today investigations revealed
that Obadeyemi, who was traveling with his wife, son and daughter, were also billed to have been accompanied on the trip by two aides, who were to minister to the monarch's need in aircraft and while in London on the purported medical trip. However, the joining of the aides were terminated in Lagos when they were nabbed by National Drug Law Enforcement Agents NDLA, who discovered large quantity of India hemp in 3 big suitcases they were checking in into the